Mo ṣe rí fídíò Lizzy nsìn ni níbi tó ti ń ṣépè fún Emmanuela ìyàwó K1. Lizzy jẹ́ kí n kọ́kọ́ sọ kíní kan fún ẹ. K1 àti Emmanuela ṣì ń fẹ́ra o, ṣó mọ̀ ṣá. Ṣó mọ̀ wọ́n ṣì ń fẹ́ra in case tó bá mọ̀. Number one, sori, you can say whatever it is that you want to say. Nǹkan ẹyọ kan ló wà ṣọ, òun lára ni. Nǹkan ẹyọ kan ló wà ṣọ, ìlara ló ń bẹ ẹ jà. Torí pé orí Emmanuela ní àwùjọ àwọn real estate kìíní, nǹkan tó ń dùn ẹ̀ nìyẹn. Ìwọ náà dẹ̀ ní kákọ́ọ̀sì tiẹ̀, ìdúmọ̀tà náà ń pè é. Àwọn kákọ́ọ̀sì tó ń jalè inú ìdúmọ̀tà, that is where tó ń ṣe fàyàwọ́. Ibi tó belong sí nìyẹn, má lára Emmanuela, nǹkan ló ba tiẹ̀ jẹ́. Má lára Emmanuela, nǹkan kò sẹ́nibọ̀dì tó gbé story Emmanuela fún ẹ. Ó ti pẹ́ tó ti ń lára ẹ̀. Ó fẹ́ K1, ó lára ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé òun nìkan ló máa kọ́kọ́ fẹ́ K1 tó fi K1 lẹ́ni? Kí ló adé tó wá ń pè lólóṣó? Ìwọ tó jẹ́ pé o lọ jí ọkọ ọlọ́kọ gbé inú ilé tó sọ di gbẹ̀wù dání. Ta ló lóṣó ń sìn? Tó ò ní ìsinmi látijọ́ tó ti ṣe kíni tó ti lọ ja ẹja kí ọkọ ọlọ́kọ. Ìwọ gan ló lóṣó. Ìwọ ló lóṣó olódo. Bẹ́ẹ̀ ni. Ìwọ ló lóṣó náà. Oníṣẹ́lẹ̀ kó fight for her marriage. Gbogbo àwọn tó ti wá sọ́dọ̀ K1 tó ti lọ́ngọ́, wọn ò fight for marriage. So what are you saying? First thing first. Sori, Emmanuela kọ́ ló ba tiẹ̀ jẹ́. Understand that fact. Sori, Emmanuela bó ṣe wà yẹn. Iṣẹ́ tó ṣe ló fi invite sí àwùjọ àwọn real estate developer tó lọ. Sori, ìwọ àti mọ̀mọ́ ẹ yàtọ̀ síra. Ọdún náà ayé yín ti bàjẹ́. Ẹ máa push aggression yẹn lórí ẹlòmíì. Gbogbo wa la mọ̀ pé Emmanuela, ìwọ ló sọ pé o mọ̀ pé Emmanuela ó ń talẹ̀. Gbogbo èèyàn pátápátá ló mọ̀. Even kóhun àti K1 kan tó ní issue, kó tiẹ̀ tó fẹ́ K1 ni. A máa rí tó máa ń dé akoto, tó máa ń fi àwọn site kankan hàn. But ó lè mọ̀ ìgbà tó jẹ́ pé fracas ló jókòó sí. Torí pé wọ́n ti cancel ẹ̀, ó fẹ́ kọ́ invite ẹ lọ sáwùjọ àwọn developer yẹn. Wọ́n invite ẹ, torí ẹ̀ ló ṣe mú ọ̀rọ̀ Emmanuela sẹ́nu. Tí wọ́n bá sọ pé àwọn tó bá wá fún ẹnìkan ló máa wá fún, ṣé Emmanuela wá fún ẹni? Torí ẹ̀ ló ṣe mú ọ̀rọ̀ Emmanuela sẹ́nu. Torí pé kí ni? Wọn ò invite ẹ. Ó bẹ̀bẹ̀ fún invite, wọn ò fún ẹ láàárín àwọn èèyàn gidi. Láàárín àwọn tó ń talẹ̀, wọn ò recognize ẹ. Torí ẹ̀ ló ṣe mú ọ̀rọ̀ Emmanuela sẹ́nu. Ṣọlá pé. Mọ̀mọ́. Torí pé mọ̀mọ́ lọ sí City Boy Movement. Torí pé wọn ò recognize mọ̀mọ́. Wọ́n cancel mọ̀mọ́ ní City Boy Movement. Torí ẹ̀ ni mọ̀mọ́ náà. Torí ẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ sí ń drag wọnú ọlá. Don't pass aggression on somebody. Tó bá cancel yín, ìyẹn ò sọ pé èèyàn tó bá wà ń bẹ̀ òun gangan nìṣòro. Sori, Emmanuela tó mọ́rọ̀ ẹ̀ sẹ́nu. You are not on the same level. Ẹ sì ní the same category. Tó bá ń pín jọ sí ní kíní. Ìwọ ń ṣe fàyàwọ́, òun jalè kiri. Emmanuela ò jalè rí. Amọ̀lé tó ti jáde, ọmọ tó bí níbi ire ni Emmanuela. Ìgbà tó tún máa yàn gan, ó tún yan ọkọ alálùbáríkà. King Ayinde Marshal. Ìgbà tí wọ́n máa yàn ọkọ lórí burúkú ló yàn náà. Ayé láti ti bàjẹ́ náà. Emmanuela kọ́ ló ba tiẹ̀ jẹ́. Ayé ẹ̀ ti bàjẹ́ kó tó fẹ́ láti. Ayé ẹ̀ tún wá bàjẹ́ sí ìgbà tó mọ̀ láti tán. Má fi Emmanuela kọ bọ́dì. Kì í ṣe kò ń ṣolóṣó, kò ń ṣonídọ̀tí, kì í ṣolóhun. Kò ń force ara ẹ̀ síbi tí ò belong sí. Jẹ́jẹ́ lọmọ ẹ̀gbá ẹ̀ ń lọ. Jẹ́jẹ́ lọmọ ẹ̀gbẹ́ ẹ̀ ń lọ. Kì í ṣe olórí burúkú, kì í ṣaláyé bàjẹ́. Àríbó ṣe kó àwọn ọmọ Àyìndé bó kó wọn mọ́ra. Àríbí ìyá Àyìndé kó tó di bó ṣaláìsí bó ṣe nífẹ̀ẹ́. Àríbí ààrẹ bó ṣe Lizzy, ìwọ àti Emmanuela ẹ̀sìn sáwàwú. Àwọn ilé ò ní ṣépè torí wọ́n fẹ́ taṣọ, wọn ò ní ṣépè torí wọ́n fẹ́ talẹ̀, wọn ò ní bà tèèyàn jẹ́ torí wọ́n fẹ́ talẹ̀. Ó rí àwọn aṣọ ayé àtijọ́ tó kó séjìká tó ń sọ̀rọ̀, wo bí tí ìgbésí ayé ẹ̀ wà. Can you ever? Wo nǹkan tí Emmanuela máa ń pè. Ó rí nǹkan tó máa ń pè ni. Wo nǹkan tó lórí burúkú ẹ̀ tó kó sọ́rùn tó ń ta. Wá ní ẹ̀bà tó ti bàjẹ́, ẹ̀bà yẹ́lò tí ò dá mọ́.
You wish you could be like 6 feet orí ní. Ìwọ tó dàbí kíní orí èṣù, kùkùté orí èṣù, ìwọ ló fẹ́ búyàn. O rí Manuela bó ṣe fine látòkè délẹ̀ ọdún ni. Ẹ̀rí báyìndé ṣe ń gbọ́, ṣé Àyìndé gbọ́n ló lè tẹ̀lé anybody rí? Ẹ̀rí ẹsẹ̀kẹsẹ̀ ló ti lọ ṣe wedding, ẹsẹ̀kẹsẹ̀ ló ti ṣe gbogbo ẹ̀. Ìwọ àti Làtí tó jẹ́ pé òun dáṣọ sí lọ́rùn, òun ra tíkẹ́ẹ̀tì fún, òun fún lówó oúnjẹ. Ìwọ ló fẹ́ sọ, Manuela doesn't pick gbẹ́gbẹ́ lọ́kọ. She pick, kì í ṣe wọ́n. Tó bá sọ pé jẹ́ sọ kíní kan fún ẹ, tó bá sọ pé èèyàn tó mú ọkùnrin tó ọkùnrin mú, ọkùnrin gidi làwọn èèyàn máa ń mú. Ìwọ ló máa ń mú ọkùnrin àjèjì, àwọn ọkùnrin táyé wọn ti bàjẹ́, tọ́wọ̀n jẹ́ nǹkan kan nínú ayé. Ó ní ọmọ elépo kò lè fight fún marriage, ó fi marriage ẹlẹ́. Manuela àti Wàsíù ò tí ì jà o. Wọ́n lè jà ń gbà yẹn, kì í ṣe pé wọ́n ti fira wọn lẹ̀. Ẹ̀rí Wàsíù tó ń kọrin fún ìgbà tó gboyè yìí. Owó lórí burúkú, jealousy ni payment all over you. Bí tó jókòó sí tó ti ń ṣorí burúkú nìyẹn, aṣọ òòrì ta, ilẹ̀ òòrì ta, wọ́n ti cancel ẹ̀ ní gbogbo ibi. Ṣé Manuela wà fún ẹ? Olórí burúkú aláyé bàjẹ́. Ṣé Manuela wà fún ẹ? Ìjà kan ló wá gbẹ̀yàn, ìjà kan. Manuela ò ní ìdá ti gbèjà Wàsíù, kí ló wà níjà Wàsíù tó fẹ́ gbé? Ṣé o rò pé Manuela máa wá jókòó, ó máa ṣorí burúkú tí wọ́n ń ṣe pẹ̀lú Làtí torí pé kí ni ó fẹ́ fọkọ? Ìwọ ló wà desperate láti fọkọ. She knows her worth. You don't have any worth, Ṣọlápé. Manuela knows her worth. She knows who she is. She's not like you. Fọkọ síwín, fọkọ sògónù. O lè dùn mọ́ta, ó gbọ́ tó jalè rí ni. Ó gbọ́ tí bàbá ọmọ ẹ̀ wá drag ẹ̀ rí. Ó ráwọn ọkùnrin gidi tó ń fẹ́. Ó gbọ́ tí Wàsíù wá jáde tó wá sọ anything pa ẹ̀ rí. Àti olórí burúkú tó gbé sílé. Tó yẹ pé wọ́n máa wọ́ tọ́ báyìí ni. Wọ́n máa da tọ́ rìn. Sú ẹ̀ pé Láti òkè ń tọ́ bàrà. Ó rò pé Manuela fáwọn ọkùnrin tó jẹ́ pé ó máa sọ di dàdá ń didí ni. Orí bó ṣe gbé Wàsíù gbé tán ni. Ìwọ ló rorò ká sí rẹ lọ́wọ́, ìwọ ló ṣe wedding fún ara ẹ̀. Indian woman ní ẹ̀nà. Ìwọ ló lọ fẹ́ ọkọ tó kẹ́rù ọkọ wá sínú ilé ẹ̀. Desperation ló ṣe ẹ̀nà. Ó fi lọ ṣìmú tó tún lọ jí ọkọ ọlọ́kọ, èèyàn tó ti fóbìnrin 3, ìyàwó 3 tó ti bímọ kiri. Ló lọ jí gbé igi eléèrà. Ṣọlápé, you are jealous of Manuela. She beat you hands down. Kò ń sọ̀rọ̀, kò ń dá sí fracas, kò ń interact with anybody. She beat you. She doesn't need to fight for a man to stay in a husband's house. Obìnrin tó bá mọ owó ọ̀tí ẹ̀yẹn, ṣó rò pé gbogbo èèyàn ló máa ṣorí burúkú tó ń ṣe ni? She has her own money. She has her own kini. Má ṣe kini o. Ebi ò pa Manuela kó tó fẹ́ Wàsíù. Àwọn eléyìí ní iṣẹ́ tó ń ṣe. Wàsíù ọ̀sẹ̀ kì í fẹ́ obìnrin tẹ́bi ń pa. Wàsíù kì í fẹ́ obìnrin tí ayé ẹ̀ ti bàjẹ́ bíi tiẹ̀. Wàsíù kì í fẹ́rù àwọn obìnrin tó ti rí ṣe ni ẹ̀kúkú mọ history Wàsíù. Àwọn obìnrin tó ti rí ṣe ni Wàsíù máa ń fẹ́. Tán rí ṣe inú ayé. They will settle down with onífàyàwọ̀. Táyé ẹ̀ ti bàjẹ́ tán ti gbé gbogbo òbò ẹ gbóná. Ìwọ ló sọ pé bo Manuela àrùn. Báwo lòbò ẹ ṣe máa rí gbogbo ìgbà tó ń ṣe fàyàwọ̀? Àwọn kọ́sọ̀mù wọ́n ti ní já òbò ẹ mọ́ fúrọ̀ ni. Kí ló kù? Orí bó ṣe ń gbé ẹ tó ń dá ẹ jùlẹ̀, tó ń gbé ẹ tó ń dá ẹ jùlẹ̀. Láti gan fẹ́ ṣe kí ni? Ó fẹ́ jí gólú ẹ̀ ni, ó tètè ṣe kí ni? Ó ráyè ẹ̀ sọ́wọ́ ni. Àtọ́jọ́ tó dẹ̀ ti ráyè ọmọ ọlọ́mọ sọ́wọ́. Àtọ́jọ́ nǹkan ni ohun burúkú ti ń já lóhun burúkú fún ẹ. Ohun burúkú ti ń já lóhun burúkú tí ayé ti dé bẹ́ẹ̀. Olórí burúkú. Ẹjọ́ òsínwín tó ń rò lóró pé gbogbo obìnrin máa dá, wọ́n máa sọ láì fún wọn nù torí pé wọ́n fẹ́ fẹ́ ọkọ. Ṣé ìgbéyàwó nìyẹn? Àbí ṣé Manuela ló kọ́kọ́ máa fọ̀dọ̀ Wàsíù lẹ́nu? Àwọn tó kù ò ṣe fight fún Wàsíù. Ló ṣì aláràkà. You are jealous pé wọ́n invite Manuela. Sórí when you are jealous of somebody, tó bá ti rí pé èèyàn kan ti ń ṣe dáadáa jù ẹ lọ,
o bẹ̀bẹ̀ fún invite yẹn ni nǹkan tó dùn ẹjọ́ ni o bẹ̀bẹ̀ fún invite real estate yẹn wọ́n pè ẹ́ wọ́n fún ẹ ìgbà tó rí Manuela ó wá ṣọ̀kẹ́ pé ọjọ́ wo ni Manuela dé kan ti fún ní invite real estate torí pé kí ni Manuela ò jókòó sórí social media kó máa ṣorí burúkú tó ń ṣe àwọn eléyìí ń ta wọ́n ń talẹ̀ show workings èèyàn mélòó látijọ́ tó ti ń polówó California for over 5 years wọn ò sanwó tán rí àwọn èèyàn ti kúrò 6 months 3 months ìbílẹ̀ ti kúrò lórí yẹn wọ́n ti rà tán á tún ti mú mi á tún ti develop mi á tún ti ṣe kíní mi ìwọ jókòó sórí ibẹ̀ yẹn òun sórí burúkú wọ́n á ń jealous obìnrin ẹgbẹ́ ẹ̀ òun ló bá tiẹ̀ jẹ́ ni olóní kó lọ fẹ́ láti káyé ẹ̀ wá dàrú kí gbogbo ọ̀nà ẹ̀ wá dàrú kí iṣẹ́ ẹ̀ wá dìṣẹ́ ṣé Manuela ló bá tiẹ̀ jẹ́ ṣọlá pé olóní kó lọ jí ọkọ ọlọ́kọ gbé èèyàn tó jí gbé wọ́n fi gbògo lọ́wọ́ ẹ̀ tí ìyáálé ẹ̀ wá ń ṣe dáadáa ìwọ wá ń ṣorí burúkú kiri ó wá ní ọmọ elépo tún kú ẹ̀fọ́ kò lè fight fọkùnrin ó bẹ́ síta pẹ́tà kéèyàn kan wà ń tajú kó jókòó sínú ilé kó máa ṣorí burúkú tí wà tìlà tíjọ wálé ayé yín wá ṣe jealous ẹ̀ ni ó ti dùn ẹ́ ó jú ẹ bẹ́ẹ̀ ni it pain you it's not how far it's how well ó ti lè wà ní real estate for donkey years kéèyàn kan ṣẹ̀dé àwọn tó ṣẹ̀dé ló gba ipò ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ ẹ̀ àwọn tó ṣẹ̀dé ló gba ipò ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ ìgbà tó jẹ́ pé you leave official tiẹ̀ lẹ̀ ó gbẹ́rù ẹlẹ́rù lórí ó fa tiẹ̀ lọ́wọ́ ṣé ibi táwọn tó ń ṣe real estate sórí social media náà máa jókòó sí tó máa ṣépè fọmọ olóṣì sórí social media náà máa ṣépè fọmọ wọ́n ní wọ́n ní cancel ẹ̀ ó pẹ́ kán tó cancel ẹ̀ ó yẹ kó delete ẹ̀ ni kò yẹ kó cancel ẹ̀ nìkan kó format ẹ̀ dànù olórí burúkú àjẹgbodò tó ń wẹ́ni kúnra àjẹgbodò ní ẹ̀mẹ̀ ó ti tán fún ẹ ó ti bàjẹ́ fún ẹ ayé ẹ̀ ti rún wọ́n á wéyàn kúnra Emmanuela ló fẹ́ fi kọ́ bọ́dì bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ kì í ṣẹrù ẹ̀ èèyàn tó lè fẹ́ náà nìyẹn láti ló lè fẹ́ èèyàn tí ò lógo mọ́ táyé ẹ̀ ti bàjẹ́ jígólò ló lè fẹ́ bẹ́ẹ̀ ni ọkùnrin tó ti ta fún ṣó lè gbé láti sẹ́gbẹ̀ẹ́ Àyìndé ni Emmanuela fẹ́ legend Àyìndé is a legend ìwọ jókòó lọ ń gbọkọ ọkọ tó ń jẹ́ pé ẹ̀wà torí ẹja ló mọ̀ jẹ káàkiri kó máa mú para káàkiri ọkọ tó ń ṣubú sí gọ́tà olórí burúkú àtọ̀ọ́lé bẹ́ẹ̀dùwẹ̀tà ló fẹ́ náà tí ò lówó lọ́wọ́ tí ìwọ ló ń dáṣọ sí lọ́rùn ìwọ ló ń bọ́ ló ń fún lóúnjẹ ló ń fún ní gbogbo nǹkan ìwọ ló fẹ́ sọ pé wà ní ọkọ bẹ́tà kéèyàn single gan ju kó fẹ́ láti táyé ẹ̀ ti bàjẹ́ tó ń ra tíkẹ́ẹ̀tì fún ra tíkẹ́ẹ̀tì Lagos to Abuja fún what a waste of sperm what a waste ó yẹ kó flush yẹ dànù ni àbí kí bàbá ẹ̀ kọ́ọ̀mù sọ́wọ́ mú odidi ọkùnrin ó gba làákàyè lọ́wọ́ ẹ̀ torí pé ó fẹ́ gbé sílé ó wá pè yẹn ní lọ́ọ̀ ó ṣú ọ̀pẹ kó tú láti ilẹ̀ kó fi wèrè hàn ẹ́ olóṣì tó bá ṣú ọ̀pẹ tó mọ̀ pé ó ṣú ọ̀pẹ túlẹ̀ kó tú ẹlẹ́dàá ẹ̀bí tó dé mọ́ tí ò bá ní fi ẹ̀ṣẹ́ fọ́ gbogbo ẹ̀yìn ẹ̀ gbogbo ìfun ẹ̀ jáde aláyé bàjẹ́ lájókòó ń sọ̀rọ̀ Emmanuela àti Emmanuela bá wò ẹ̀sìn ṣàwáwú àwọn eléyìí ò ń jalè àwọn eléyìí ò kì í jalè inú Ìdúmọ̀tà àwọn eléyìí wọ́n fowó tọ́ wọn wọ́n fọlá tọ́ wọn àwọn eléyìí ò fọ ẹsẹ̀ pẹ̀lú ìyá wọn ò kú sínú ògiri àlàpà ìyá wọn ò kú játijàti jálajàla àwọn eléyìí ò fọkọ ṣògbónù fọkọ síwín sórí social media káwọn eléyìí gan tó fọkọ ó wá gbọ́ nílùú yìí Emmanuela wá gbọ́ story ẹ̀ bí kó tó fẹ́ wá sí she is already made gbàgbé kó tó fẹ́ wá sí she is already made ó lè má popular kó wá jẹ́ pé wá sí ló jẹ́ kó popular but she has her own money kò jalè inú Ìdúmọ̀tà kò máa ṣe fake transfer kò máa ṣe fàyàwọ́ kò máa gbogbo ológo gbogbo nǹkan tó gbà gbogbo nǹkan tí ò jẹ́ tí ẹ̀ tó gbà at the end of the day ṣe bá yẹ ẹ̀ pàpà bàjẹ́ náà ni wọ́n sì cancel ẹ̀ náà ni gbogbo kádàrá gbogbo ìràwọ̀ tó gbà ṣèbọn sì cancel ẹnu ayé náà ni it's because they refuse to give you invite to that kìíní torí o ti gbọ́kànlé ó wá rí Emmanuela bẹ́ẹ̀ ó wá jealousy ló fẹ́ pa òun ló dẹ̀ máa pa ẹ̀ sọ̀rọ̀ ló ṣe aláyé bàjẹ́ wo you go feel am as if you want to die you no go die yakubu manage
kó manage ó ṣe bẹ̀rẹ̀ sí iṣẹ́ sìn ó yẹ kó ti mọ́ ẹ lára at this point náà ẹ̀sìn náà wọ̀tá nílé yín náà ẹ̀sìn náà wọ̀tá nílé yín ní aláyé bàjẹ́ òṣì àtìyàwó àtọkọ ayé yín ti bàjẹ́ ó ti rún ó ti làbàṣkẹ̀ṣì ẹ̀yin tó yẹ kẹ́ máa gbé lẹ́yìn òdì ẹ̀yin òdì ilẹ̀ kúkú ń gbé alájà aláṣọ ọbọjì ilẹ̀ òun náà ní gbogbo àwọn tó rà gan wọn ò fojú kanlẹ̀ o ṣùgbọ́n kàn ń gbá àwọn èèyàn lórí social media ni ìzózó àtàwọn aṣọ ayé àtijọ́ tó kó sọ́run tí ò dáa mọ́ náà fẹ́ ràn sales kí ló máa ràn tí ò bá ṣe sí pẹ̀lú sales nǹkan ṣọ́ rà ni yóò àti Manuela ń ṣẹgbẹ́ o mo kàn wò mo rẹ́rìn nípa kí ló fẹ́ sọ aládé zuya Emmanuela ìbá tó ti bàjẹ́ ẹ bá tiẹ̀ dà ó dáa fún ìwọ náà da petrol sí ẹ lórí inú ìdùmọ̀tà olóṣì náà kígbe olè mọ́ ẹ lórí sí láti japa tó fi ẹlẹ̀ tó fẹ́ kàn pa ẹ́ dànù olórí burúkú ó dáa fún ìwọ náà káńsù ẹ ní gbogbo bí tẹ́gbẹ́ wà ó kì í sí mbẹ́ àárẹ̀ àwọn tó ń ta aṣọ ganṣọ́ pé ẹ̀ sí àárẹ̀ àwọn tó talẹ̀ wọn pé ẹ̀ sí Nollywood náà pé ẹ̀ sí pátì wo náà pé ẹ̀ sí kò sí wọ́n dání kan sórí burúkú nulẹ̀ pẹ̀lú ọkọ̀ àjàrà bùkà tó fẹ́ gbogbo ìpẹ́ ẹ̀ sì báyìí orí ẹ̀kọ́ ló dálẹ̀ ìwọ kọ́ láyé ẹ̀ ń bàjẹ́ sí lójoojúmọ́ ìwọ kọ́ náà ń káńsù Lizzy o ò tí ì mọ nǹkan kan àwọn èèyàn máa ṣe dáadáa wọ́n máa ṣe rere nílé ayé tó bá kàn fẹ́ jowó owó á kàn pa ẹ́ dànù ìwọ tó ti kù tó ti ń tẹ́tẹ́ tí gbogbo ọrọ̀ ẹ ti tẹ́tẹ́ wọ́n máa ń ṣe lézà fún ayé láti ló bàjẹ́ Ọlọ́run ló mọ ibi tẹ́ ẹ ti ríra yín àwọn èèyàn sọ pé àtọ́ bá bí ẹ̀dá kó dárúkọ Emmanuela kò tiẹ̀ nídìí kó dárúkọ the difference is clear kò nídìí kó dárúkọ the difference gbé ìgbésí ayé ẹ̀ kó stabilize ẹ̀ kó kọ Emmanuela kó kọ di ṣoṣo kó wò ó bóyá ó di same thing nípa ti ọkọ òfo ló mú bọ̀ bẹ́ẹ̀ you are a failure you can never make it nígbà táwọn obìnrin ń ṣa ọkọ gidi ọkọ alálùbáríkà ìwọ ló ń ṣe kí ni ó ló ń gbé jígó lónìí tí ò lóògùn mọ́ lára nípa ní pé kéèyàn gánú ayé ó ti kúrú nú ayé sì kò sẹ́nibọ̀dì tó fẹ́ bẹ́ẹ̀ ṣe kò sẹ́nibọ̀dì tó fẹ́ rí ẹ mọ́ nípa owó gan gbogbo nǹkan ti gbẹ ó ti drive fún ẹ ó rí bó ṣe ń talẹ̀ ó ń talẹ̀ ní 5 naira 100,000 wọn ò tún sanwó pé náà sí so kí ni ẹkùn tí Emmanuela máa ṣí ìwọ ò lè ṣí tó máa fi kú Emmanuela ò ń ṣe ẹlẹ́sìn àgbáyé torí pé ó fẹ́ fọkọ kó wá jókòó sórí social media kó máa rojọ́ kiri ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn ǹjẹ́ bọ́n rẹ̀ Emmanuela kúrò lẹ́nu ẹ̀ kó focus on orí ẹja tó gbé sílé tó ń tọ̀ bàrà tó ń tọ̀ lé ṣe làtí ò kì í wọ pampasì gbogbo òfurọ̀ làtí ò ti jẹ ni kò ń wọ pampasì wá wà òkè eventually Emmanuela darling má dá wèrè lóhùn àjẹgbọdọ ni o má tẹ̀ dá lóhùn má fún ní audience it's just jealous of you that should be a proof for you pé they see how you are making it this is a proof Emmanuela pé wọ́n rí bó ṣe make it and they cannot hold it they are jealous of you wọ́n rí bó ṣe make it the anger ni ò jẹ́ kó lè hold it they respect that bó ṣe fi Wàsíù lẹ̀ pé kí gbogbo nǹkan kó má dáa fọ́tẹ̀ but see this is what they call women with or without a man she dey kini she dey ball she dey shekini she dey make am with or without a man with or without Wàsíù she still Emmanuela ẹgbàgbé ọmọ tó ta lẹ́bí ṣeré the beauty lásán the height the everything you can compare it with yours ìwọ tó yẹ pé ò rárá gbáṣọ dúró sí tó ń lo máa wú tó ń lo bọ́m̀bọ̀m kiri sí Emmanuela sí the front kò pọ̀ jù the back kò pọ̀ jù the skin complexion ó ráìmù ni kì í ṣe pé ọrùn kan dúdú ìkan jẹ èèyàn wọ tọ́tún lẹ̀ kékeré láì ṣe jàpá olóṣì máa sọ̀rọ̀ ìwọ àti Emmanuela bá wọn Emmanuela wò shine àtìkọ́ ẹ ló dé shine Lizzy can you see now o ní ìdá ti bá tara ẹ jẹ́ torí ọkùnrin before you can make it that is what these women are doing they are crushing it in life a man doesn't define your life ibi tó ti jókòó Alhaji ló fẹ́ wá gbèjà Alhaji ló fẹ́ wá gbèjà they don't have to they move on olóṣì 6 years ó dẹ̀ ṣì ń gbèjà Alhaji náà ni
years and counting ó ṣe wà lórí o fẹ́ gbèjà aláàjì náà ní Ṣọlá. Wọ́n bá ti ṣe fún ẹ ó ti tán fún ẹ tá bá máa wí sí wàá bú sẹ́kún pẹ̀lú gbogbo máàkì gbogbo ara ẹ tó dàbẹ̀ nípa aláàjì ti fẹ̀ṣẹ̀ ba gbogbo ara ẹ jẹ́ tá bá máa wí sí wàá máa sunkún. Owó ṣe wàá wà òkè eventually Manuela kan ló ba tiẹ̀ jẹ́ o.